ó jẹ́ àtúkù dédé àsìkò yìí níbi yòówù kẹ̀sì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájò balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìròyìn tí ò lẹ́jà bákan nínú òun náà l'Elédùmarè ni kó máa ṣe bẹ́ẹ̀ bọ́ sójú ọwọ́ fún wa àìníwálé ìrísí mọ́ ànílé sòótọ́ ànílé sòdodo lórí ìkànnì yìí Èdùmarè ní jẹ́ kó jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wà láṣẹ lọ́wọ́ Elédùmarè bí ìṣe mi àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́ ti mọ̀ pé ròyìn náà láyàn láàyò nígbà ṣe pé kọ́kọ́ inú rẹ̀ náà láàmọ̀ ṣe bẹ́ẹ̀ táàmù kọ́kọ́ gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ròyìn náà. Olóyè Bọ̀dé George ti sọkò ọ̀rọ̀ sí Àtíkù Abubakar látàrí àbẹ̀wò rẹ̀ àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ lọ sí ọ̀dọ̀ ààrẹ àná Muhammadu Buhari ó ní ó ń ṣe bẹ́ẹ̀ fa ojú Buhari mọ́ra láti lè ṣe àkójọpọ̀ nínú ìdíje rẹ̀ tó ń bọ̀ sí ipò ààrẹ lọ́dún 2027. Lórí ọ̀rọ̀ Àtíkù Abubakar náà ni mo sì wà àwọn ọ̀dọ́langba ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Gombe wọ́n ti kéde àtìlẹ́yìn wọn fún Àtíkù Abubakar gẹ́gẹ́ bí olùdíje àwọn lọ́dún 2027. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kì í jóná o àwọn olólùfẹ́ Fubara tún ti túyáyá jáde síta fún ìgbà kejì láti ṣe ìwọ́de àtìlẹ́yìn wọn fún Fubara pé kó padà sí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. Látàrí ètò ààbò tó ti di àwátì ní ìpínlẹ̀ Benue gómìnà ìpínlẹ̀ náà ti fọwọ́ òsì júwe ilé fún orí adé kan lórí ìpànìyàn gbogbogbà èyí tó ń wáyé ní agbègbè orí adé náà. Ìran ikú òní wọ́n máa ń pa máa dá o ogún ọdún lónìí gbẹngbẹ́ ní tòkè òkè gbẹngbẹ́yìn àgbà ọ̀jẹ̀ olórin jùjú Ebenezer Obey ló sọ èyí di mímọ̀ fáwọn tó ń gbé ìròyìn ikú rẹ̀ káàkiri pé àlàáfíà ara lòún sì wà. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ lásìkò èdè àìyedè tó ń lọ lọ́wọ́ láàrin òun àti ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo ṣe bẹ́ẹ̀ mórílẹ̀ báyìí o ọlọ́dẹ kan ló pàdé ikú òjijì lẹ́yìn tí ọ̀gọ̀rọ̀ báàgì sìmẹ́ǹtì tó jálù mọ́lẹ̀ ní ìlú Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpànìyàn ojoojúmọ́ ìjọba ẹ pín ìbọn fún wa ìpànìyàn yìí ti pọ̀ jù àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara pariwo síta lẹ́yìn táwọn báńdíìtì tún ṣekú pa ènìyàn 6 tó tún jí ọ̀pọ̀ ẹgbẹ́ wọgbó lọ ní ìpínlẹ̀ Zamfara náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Olóyè Bọ̀dé George ti sọkò ọ̀rọ̀ sí Alhaji Àtíkù Abubakar látàrí àbẹ̀wò rẹ̀ sí ààrẹ àná Muhammadu Buhari ó ní níṣe ni ó fẹ́ fa ojú Buhari mọ́ra lórí àkójọpọ̀ tó ń ṣe káàkiri. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì fún alága ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Bọ̀dé George ló ti sọkò ọ̀rọ̀ sí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ọdún 2023 tó tún ti jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí anyun Alhaji Àtíkù Abubakar Olóyè Bọ̀dé George lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Arise TV ibẹ̀ ló bá ti ṣe àlàyé tó sì sọkò ọ̀rọ̀ sí Alhaji Àtíkù Abubakar ó sọ nímọ̀ wípé níṣe ni Àtíkù Abubakar tó ń ṣe bẹ́ẹ̀ ní ìmọ̀tara tí ẹnìkan tó fẹ́ fi ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ ó ní kí ni Àtíkù Abubakar kí tiẹ̀ ní bá káàkiri gan sẹ́gbẹ́ òṣèlú PDP sẹ́gbẹ́ èèyàn kan ṣoṣo ni ebi ẹgbẹ́ gbogbo àwọn ènìyàn tó ń ṣe ẹgbẹ́ ọ̀hún ni ó ní kí ló wá dé tó fi ìmọ̀tara tí ẹnìkan tó fi ń ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹja máa wò ó nígbà tó pa kìtìmọ́lẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ tó ń lọ rè ṣe àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari ó ní sẹ́yìn tó bójúmu oníṣó ti gbàgbé ni lọ́dún 2019 Muhammadu Buhari àti Àtíkù Abubakar náà mà jọ ṣe bẹ́ẹ̀ figagbága nínú ètò ìdìbò tọdún 2019 ọ̀hún èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó ti ṣe bẹ́ẹ̀ lù lálùbami tó sì ṣe bẹ́ẹ̀ fìdí rẹ̀ janlẹ̀ nínú ètò ìdìbò tọdún 2019 ọ̀hún oníṣẹ́lú Buhari ló tún wáyé kí ó lọ rè bá ṣé Buhari wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni tani kò mọ̀ pé nínú ẹgbẹ́ òṣèlú alátakò ó ní Muhammadu Buhari wà ó ní fún ìdí èyí ìgbésẹ̀ t'Àtíkù Abubakar gbé ó ṣe bẹ́ẹ̀ dojú ti ẹgbẹ́ òṣèlú PDP tó sì fẹ́ ṣe àkóbá fẹ́gbẹ́ òṣèlú PDP pẹ̀lú bó ṣe ń ṣe bẹ́ẹ̀ dojúlé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Bọ̀dé George òun ló sọ ọ̀rọ̀ náà tó sọ sí Àtíkù Abubakar. Lórí ọ̀rọ̀ Àtíkù Abubakar náà ni mo ti wà àwọn ọ̀dọ́langba inú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Gombe ti kéde àtìlẹ́yìn wọn o wọ́n ní Àtíkù Abubakar ní olùdíje àwọn tó bá di ètò ìdìbò lọ́dún 2027.
ẹni àwọn ọ̀dọ́ làǹgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Gombe látẹnu tó jẹ́ alága fún àwọn ọ̀dọ́ inú ẹgbẹ́ òṣèlú náà Ismail Gombe àti akọ̀wé wọn Abubakar Pantami àwọn ni wọ́n máa fi ìròyìn náà tán fi léde nínú àtẹ̀jáde kan tán fi síta. wọ́n sọ dímọ̀ wípé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 òun náà làwọn tó ń ṣe bẹ́ẹ̀ kéde àtìlẹ́yìn àwọn fún láti jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó bá di ọdún 2027. wọ́n ṣe bẹ́ẹ̀ sọ dímọ̀ wípé àwọn kò mọ nǹkan kan nípa ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn òfégè táwọn kan ti kọ́kọ́ gbé jáde níbi tá ti sọ dímọ̀ wípé àwọn ò ṣe àtìlẹ́yìn fún Àtíkù Abubakaru àní Àtíkù gan ó ní ènìyàn táwọn nílò ní orílẹ̀-èdè Nàìjíríà ó sì ní ẹgbẹ́ òṣèlú PDP òun gan ni ẹgbẹ́ òṣèlú tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n nílò láti tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà ó sì mú wa kúrò nínú ìlà ìlò ètò ẹgbẹ́ òṣèlú APC láti ṣe bẹ́ẹ̀ láti kó wa dà sí báyìí. wọ́n ní fún ìdí èyí àwọn àgbáríjọ ọ̀dọ́nu ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Gombe àwọn ti ṣetán o àwọn sì ń kéde àtìlẹ́yìn àwọn fún Alhaji Àtíkù Abubakaru nípò gangan ló tó gbangba sùn lọ́yẹ láti díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó bá di ọdún 2027. wọ́n ní iṣu àtẹnumọ́rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ kó jóná. àwọn olólùfẹ́ Fubara tún ti túyáyá jáde síta fún ìgbà kejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe ìwọ́de àtìlẹ́yìn fún Fubara pé kó padà sípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. ṣáájú ni a ti mú ìròyìn náà wá níbi tí àwọn obìnrin tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán jẹ́ abilékọ tán ti ṣe bẹ́ẹ̀ túyáyá jáde síta níbi ọ̀sẹ̀ tá a lò sẹ́yìn tó sì ń kọrin àtìlẹ́yìn tá a tún gbé pátákó oríṣiríṣi àkọlé tán gbé dání níbi tá a ti ń ṣe àtìlẹ́yìn fún ẹni tó jẹ́ gómìnà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní kọ́lọ́dẹ̀ rọ́kúnlé fún odidi oṣù 6 gbáko ní ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó sì sọ dímọ̀ wípé ìjọba tó wà lórí àléfà ní ìpínlẹ̀ Rivers tó jẹ́ alákòóso ìyún Rivers ó ní kò tẹ́ àwọn lọ́rùn tí wọ́n sì ń ṣe ìkéde àti ìwọ́de tó fi mọ́ ìfẹ̀hónú hàn wípé Siminalayi Fubara òun làwọn dìbò yàn òun làwọn sì fẹ́ lórí àléfà kó padà síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fi sí ara àwọn pátákó tó gbé dání pé àjọ wà papọ̀ ni a sì jọ ṣe àṣeyọrí papọ̀ together we stand òní tí wọ́n kọ sára àwọn pátákó tí wọ́n gbé dání wọ́n sì ń kọ orin àtìlẹ́yìn fún Siminalayi Fubara ẹ̀rẹ̀ ti wípé ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers ètò ti di awuyewuye tó ti fa kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe bẹ́ẹ̀ yọ àwọn tí wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà igbákejì rẹ̀ àti àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin òní wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún àti ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ orí ìlú ilẹ̀ yìí Nyesom Wike tó fi máa àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin tí gbogbo wọn tí wọ́n ní èdè àìyedè ètò mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó kéde ní ọjọ́ 18 nínú oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ rè rọ́kúnlé kí ẹni tó sì jẹ́ vice admiral kó máa túkọ̀ ìjọba ìpínlẹ̀ Rivers fún odidi oṣù 6 gbáko. As you can see, the people in black, the Rivers people are calling on the federal government, President Tinubu, to bring back their governor. You can hear the chanting, we want him, we want him. látàrí ètò ààbò tó ti di àwátì ní ìpínlẹ̀ Ẹdó báyìí gómìnà ìpínlẹ̀ náà ti fọwọ́ sí júwe ilé fún orí adé kan lórí ìpànìyàn tó ń wáyé ní agbègbè rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. mo tọrọ àforíjì gẹ́gẹ́ bí mo ti ṣe bẹ́ẹ̀ ṣe àṣìṣe nínú àwọn kókó oníròyìn tí mo ti mẹ́nubà kì í ṣe ìpínlẹ̀ Benue o ìpínlẹ̀ Edo ni ìṣẹ̀lẹ̀ òní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ náà Monday Okpebholo bó ṣe ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé fún orí adé kan ní agbègbè tí wọ́n pè ní Uwano Kingdom ìyún George Oshiopi Egafo George Oshiopi Egabo èyí tí ó jẹ́ orí adé tí ó ń ṣe bẹ́ẹ̀ tukọ̀ agbègbè tó pè ní Agenebode ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Efako ní ìpínlẹ̀ Ẹdó ní tó ṣokùnfà bí wọ́n ṣe fi ọwọ́ sí júwèlé fún orí adé ọ̀hún wọn náà ní ẹ̀sùn tí wọ́n fi kan orí adé náà pé níṣe ni ó ń gba ìdàrúdàpọ̀ ìjínigbé ìṣekúpani láàyè ní gbogbo agbègbè rẹ̀ nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ akọ̀wé fún gómìnà náà Fred Itua tó fi léde síta ó ní ó ti kéde ìfọwọ́sí júwèlé fún orí adé ọ̀hún lẹ́yìn tí wọ́n ní kó lọ́ọ́ rí rọ́kúnlé fún gbèdéke àkókò tí kò tíì ní
fún àkókò tí kò tí ì ní gbèdéke báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde. Ó ti lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin gbé akọ̀wé fún orí adé náà olóyè Peter Omigbemi lórí ikú olóyè èyí tó ṣẹlẹ̀ ní ààfin John èyí tó ṣẹlẹ̀ ní ààfin pẹpẹ orúkọ olóyè ọ̀hún ni John Ikabate ó ní wọ́n fi ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí tó sì ní kí orí adé ọ̀hún kó lọ rí ìrọ́kúnlé náà fún bíi àkókò tí kò tí ì ní gbèdéke àsìkò báyìí. Bẹ́ẹ̀ làwọn agbófinró wọ́n sọ dímọ̀ wípé wọ́n ti ń ṣe ìwádìí lórí ikú olóyè ọ̀hún ní ààfin rẹ̀ àti àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ lásìkò tó rí adé náà tó wà lórí àléfà ní àwọn agbègbè rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé orí adé náà sì máa bẹ nílé títí tí ìwádìí ọ̀hún tí yóò fi parí. Lẹ́yìn gbogbo ìwádìí wọn àwọn yóò tún mọ ìgbésẹ̀ tó kàn láti ṣe. Irọ́ ikú òní à ń pa máa dá 20 ọdún lónìí gbẹngbẹng tòkè ní gbẹngbẹng. Àgbà ọ̀jẹ̀ olórin jùjú Ebenezer Obey olófin òun náà léde ni àwọn sì wà láàyè pẹ̀lú àlàáfíà báyìí o. Ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ olórin jùjú bàbá Ebenezer Obey Fábíyì ó ti fi ìròyìn náà tó ti fi léde láti fi tako ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń kéde wípé bàbá náà ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí wípé dìgbò ṣe lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 21 inú oṣù kẹrin tá a wà. Ó ní wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kan jáde wípé àgbà ọ̀jẹ̀ olórin jùjú náà ó ti fi ilé ayé yìí sílẹ̀ tó sì ti papòdà nígbà tí ilẹ̀ yóò mọ́. Níṣe ni Ebenezer Obey ní ó bọ́ síta gbangba tó sì ṣe àfihàn ara rẹ̀ ní ojú móhùnmáwòrán níbi tó ti ń kọrin pẹ̀lú èdè Yorùbá tó ti ṣe nílẹ̀ pé òun sì wà láyé òun wà láàyè kódà àlàáfíà ara òun ni mo wà òun ò tí ì ṣetán báyìí tóun yóò lọ bá Elédùmarè torí wípé àdéhùn àti Jésù Kristi Olúwa wa kò tí kò lórí ọjọ́ tí òun yóò lò òkè pẹ̀ ṣáájú ni ẹni tó jẹ́ ọlọ́wọ̀ tún bàbá náà Tọ́pẹ́ Olúkọlé òun náà ti sọ dúnmọ̀ ní orí móhùnmáwòrán TVC wípé bàbá náà bẹ lálàáfíà ara àti pé àwọn tó ń gbèrò yẹn ẹlẹ́jẹ̀ náà káàkiri níṣe ni wọn ò ní bẹ̀rù Ọlọ́run tí wọn ò sì ní ìjọmọnìyàn pẹ̀lú bá ṣe ń ro ìkúrò ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn. A ṣe àfihàn fídíò bàbá olórin jùjú náà níbi tí ó ti fi orin fèsì padà fáwọn ènìyàn tó ń gbéròyìn òfégè náà káàkiri. Hello, my name is Evangelist Professor Ebenezer Obey Fábíyì. Satan, you don't lose so. Satan, you don't lose so. Amagumago, you dey do. You don't Africa. Satan, you don't lose so. Satan, you don't lose so. Lie, you dey talk. You don't Africa. Africa, Africa, Africa. Africa, Africa, Africa. Africa, Africa, Africa. Africa, Africa, Africa. Lie, you dey talk. You don't Africa. It is a fake news that started a few hours ago that I, Evangelist Professor Ebenezer Obey, have passed on to glory. It is a pure lie. I am alive. And that is not what Jesus has written about me. What Jesus has written about me is only what will manifest upon my life. I'm alive, says the Lord, and don't believe any fake news. I am alive, and I dare can't wait. My time is not up yet. Until when Jesus says my time is up, nobody, I said again, nobody, everything they are saying, tí àrígiṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ló fi ń gbé ìṣọ̀fọ̀ Yorùbá ni. So thank you very much all people who have been calling. I'm alive. Ẹ káàbọ̀ padà. Arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ lásìkò èdè àìyedè tó ń lọ lọ́wọ́ láàrin òun àti ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè tó pè ní Ẹlẹ́gà ní Abẹ́òkúta. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ àbámẹ́ta pẹ̀lú bí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámídé bó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ bíbí inú rẹ̀
tí òun jẹ́ Àyìndé lásìkò tí ó ń bá ìyá ọmọ náà tó ń bá ní gbólóhùn aṣọ ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ ọ̀hún nínú àlàyé tí àwọn ará àdúgbò tán ṣe fáwọn ọlọ́pàá àti ikọ̀ oníròyìn wọn sọ dímọ̀ wípé arákùnrin ọ̀hún ó ti máa ń ṣe bẹ́ẹ̀ lu ìyàwó rẹ̀ lálùbami òkú tó ṣe pé ní ẹjọ́ ọ̀la ìjà ó ní wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ gbélé ayé wọn nínú ètò ìgbéyàwó ọ̀hún wọn ní ọ̀rọ̀ eléyìí làwọn kò mọ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n táwọn dé ni wípé níṣe ni ariwo dédé ta láti ọ̀dọ̀ ìyá tó jẹ́ ìyá ọmọ náà èyí tó jẹ́ ìyàwó ó ní ó ṣe àlàyé wípé níṣe ni ọkọ rẹ̀ Ọlámídé ló lọ rè yọ irin tó fẹ́ gbá mọ́ lórí sí ìyàlẹ́nu lásìkò tó fẹ́ gbá irin mọ́ lórí níṣe ni irin náà ló lọ rè bá ọmọ wọn tó jẹ́ ọmọ ọdún kan níta pé orúkọ rẹ̀ ní Àyìndé tó sì gbé ọmọ náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kó tó di wípé wọ́n kéde pé ọmọ òun ti ṣe bẹ́ẹ̀ ó ti jáde láyé ní kété tí arákùnrin Ọlámídé yìí tó wu ìwà burúkú ọwọ́ rẹ̀ tán náà ni ó ti na pápá bóra tó sì ti júbà ehoro títí di àkókò tá a fi sọ̀rọ̀ yìí níṣe ni Ọmọlọ́lá Odùtọ́lá ní ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó ṣe ní àlàyé pé àwọn ṣe ìwádìí lórí ibi tí arákùnrin náà tó fi orí mù sí táwọn yóò sì fi páńpẹ́ òfin gbé láìpẹ́. ìpínlẹ̀ Ọ̀ṣun òní mo ṣe bẹ́ẹ̀ tí mo mórí lé báyìí ọlọ́dẹ kan mọ̀rẹ́ tó pàdé ikú òjijì lẹ́yìn tí ọ̀gọ̀rọ̀ báàgì sìmẹ́ǹtì tó wọ̀lú mọ́lẹ̀ ní ilé ìtajà nílùú Iléṣà tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè tó pè ní Àjàká Estate Òkè Omi-Irú òní ìṣẹ̀lẹ̀ yìí òní ó ti wáyé lógúnjọ́ oṣù kẹrin ọdún tá à ń lò lọ́wọ́ yìí nínú àlàyé tí ẹni tó ní iléeṣẹ́ búlọ́ọ̀kù kan èyún Samuel Ọláwálé èyí tó ṣe ó sọdúnmọ̀ wípé ọlọ́dẹ náà làwọn gbà tí ń ṣọ́ ilé ìtajà sìmẹ́ǹtì àti ilé ìgé búlọ́ọ̀kù náà wọn ní sí ìyàlẹ́nu nígbà tí àwọn yóò dé lọ́jọ́ kejì níṣe ni àwọn rí wípé báàgì sìmẹ́ǹtì èyí tí òǹkà rẹ̀ tó jẹ́ 14 ló ti ṣe bẹ́ẹ̀ wó lu arákùnrin ọ̀hún mọ́lẹ̀ tó sì ti kú ṣáájú kí àwọn tó dé sí ibiṣẹ́ nílé ìtajà náà ní ọjọ́ kejì wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àtàrà olóògbé náà nígbà tí wọ́n sì ní wọ́n ti palẹ̀ òkú rẹ̀ mọ́ láti ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti fún láyẹyẹ ọjọ́ ayẹyẹ ìkẹyìn. ìpànìyàn ojoojúmọ́ ìjọba ẹ pín ìbọn fún wa ìpànìyàn yìí pọ̀ o àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara náà pariwo síta lẹ́yìn táwọn báńdíìtì ṣekú pa wọ́n tí wọ́n pa àwọn 6 wọ́n sì tún jẹ́ ọ̀pọ̀ gbé wọgbó lọ ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọ́nmú jáde báyìí tí wọ́n sì ti ń pariwo sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ yọ̀ǹda ìbọn lílò fún àwọn náà wọ́n sọ dímọ̀ wípé ìbọn táwọn oníṣẹ́ lábí ọ̀hún tán ní lọ́wọ́ òun ló fi àyè sílẹ̀ ká fi ń ṣekú pa àwọn ní ìpakúpa oníkúlùkù bá ṣe bẹ́ẹ̀ tó bá ní ìbọn rẹ̀ lọ́wọ́ wọ́n ṣe ní àlàyé wípé níṣe ni ẹ̀rù ó máa ba ẹnikúlùkù láti ṣe ìkọlù sí ẹnikẹ́ni ní abúlé tó pè ní Kaiwa Lamba ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé ní ìjọba ìbílẹ̀ Zurmi pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé wípé àwọn agbébọn ọ̀hún tó jẹ́ báńdíìtì náà ya wọ abúlé ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankíkan èyí tí ó fi ṣekú pa ènìyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ní àwọn méjì míì náà fi ara gbọgbẹ́ wọ́n tún jí ọgọ́rọ̀ ènìyàn wọ́n jí wọn gbé wọ inú igbó lọ lẹ́yìn rẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ tí abúlé tápẹ̀ ní Dólè Mọ́ríkì ní ìjọba ìbílẹ̀ Zurmi yìí bákan náà ibi kan ti ṣekú pa ènìyàn 3 tọ́pọ̀ sì tún fi ara pa èyí ló wá mú kí àwọn olùgbé agbègbè náà tí wọ́n bú omijé lójú tásì sunkún sí ìjọba wípé àní bẹ́ẹ̀ bá rí nǹkan kan ṣe fún wa ẹ yọ̀ǹda ìbọn yìí fún àwa náà kúnkúlùkù kájọ máa kọjú ara wa pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìjọba òwò bí táwọn wà àwọn sì ṣetán láti gbára àwọn náà sílẹ̀ bí àwọn náà bá rí irin tútù láti máa lò lójú ìjà kọ ara wọn ẹni tí ó jẹ́ Bàkátìrì ní ojú òpó ayélujára X ló fi ìròyìn náà tó fi léde síta ní ojú òpó ayélujára rẹ̀. dídùn kó pọ̀ ṣókí náà ní ọgbẹ̀gẹ ìfìlà òní kọjá ìpín ìpéjú bó ṣe lè wù ká mọ̀ dé ká mọ̀ gẹ̀ tó ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ àyànfẹ́ Elédùmarè ẹni tó kà á náà ń kọ́ àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún máa padà ríra wa lórí ìkànnì yìí ó kọ́ mi ò wá ní tún yí padà o àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀.